penetrate wọnú ilé ṣẹjọ understand wọ́n gbé kinní tó fi rẹ́ irin wọ́n fi rẹ́ àwọn burglary yẹn tó fi wọnú ilé tìmí tí mo pariwo gan táwọn ẹni bá mi drag ẹ̀ so gbogbo àwọn ọmọ tó wà pẹ̀lú mi gbà àwọn tó láyàánú wọn kọ́lọ̀ bá ń fọ̀run kẹ́ bọ̀dá bàtà àti àdògán ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni àdògán gòkè wá bàbá kí la fẹ́ ṣe báyìí mo ní ẹmú ìjà bá wọn jà tàbá bá wọn pípé ìjà wọn máa pa ogun àwọn obìnrin àtàwọn ọmọ kékeré bẹ́ẹ̀ nílé o ẹ̀yin ẹ lọ wá bó ṣe máa hide ara yín èmi máa wá bó ṣe máa escape ẹ má wọrí ó ní bàbá wọn ti wọ́n nílò tí láti gbogbo ní duplex tẹ wà yìí mo ní ẹ má wọrí sẹ ìyẹn sá lọ wá bó ṣe máa ṣèfò ara yín bọ ọlọ́run tọ́jọ́ ọkọ ẹ̀dá bá pé ẹ̀dá mọ́ fi ń kú ṣe understand so wọ́n wá sá lo gbogbo agbára gbogbo ọ̀nà wọ́n padà wọnú létí mi ṣùgbọ́n àtàwọn wọnú létí mi wọ́n yìnbọn tẹ̀lé mi láti ẹnu step èrò pọ̀ nulẹ̀ bọ̀ létà ayé padà gun ẹnu step yẹn ẹ̀ẹ́dọ̀gbọ́n torí mi fẹ́ kẹ́ fídà àwọn family mi tó jókòó yẹn wọ́n gun ẹnu step yẹn ẹ̀ tí wọ́n stand máa gbé gba dìkan tàbá fọ́ wọlé pa kámẹ́rà tàbá dẹ̀nà ní wọ́n gba ẹnu step yẹn wọ́n bẹ̀rẹ̀ sí lé mi bọ̀ wọ́n lé mi láti ẹnu step yẹn wọnú bedroom mi náà tilẹ̀kùn so wọ́n á lọ mú ìkànnà àwọn boys mi wọ́n gbébọn sí lórí kó mo lead mi bọ̀ nínú yàrá ọ̀dọ̀ mi gangan kó lead mi kó lọ sílẹ̀kùn yàrá tí mo wọ̀ yẹn kó sì fáwọn ìyẹn wá wọ́n gbébọn sí yẹn lórí ni wọ́n sọ wípé bàbá yìí mi ni o bàbá yìí mi ni o bàbá yìí mi ni o mi ò dáhùn so tìyẹn sì ọmọ yẹn ń pariwo bàbá yìí mi ni bàbá yìí mi ni bàbá ìjọ bàbá yìí mi ni mi ò dáhùn ṣùgbọ́n àti mo rí pé ariwo ọmọ yẹn pọ̀ kọ́ mọ́ lọ pa mo wá sílẹ̀kùn yẹn ìgbà tí mo sílẹ̀kùn yẹn mo ti wọn yẹn wọlé green but Ọlọ́run kò mi yọ mo dúpẹ́ fọlọ́run mẹ́ẹ̀ so bí mo ṣe pọ̀pọ̀lọpọ̀ sọ pé ọkàn lápá ọkàn ní ọkàn lẹ́sẹ̀ ó ṣe wọn lọ bẹ́ látòrí ẹni ẹ̀wọ̀n lé nísìn ẹ̀wọ̀n duplex yìí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ àǹdẹ̀ tí mo bá bẹ́ láti inú step inú duplex yìí mo máa bẹ́ sí ẹ̀rí pé mo gbà ń bí nàá àfi tí n bá lu igbó láti gbé lọ́bẹ̀ ẹ̀ lókù torí pé ẹ̀wọ̀n ẹ̀rí pé ní ẹ̀ tí n bá bẹ́ nu duplex yìí nísìn inú ọgbà tàbí kí n bẹ́ sínú sinmi pú mẹ́ ẹ̀ tẹ bá tún lọ yípo ẹ̀rí pé mo ilé yípo gbogbo bí mo kọ́ chálẹ̀ ti yípo ẹ̀ ní inú ọgbà ẹ̀ náà sì ni ìyẹn máa wà kádúpẹ́ fọlọ́run tó kó mi yọ kádúpẹ́ fọlọ́run ọdún àìmọye ebú gbogbo àwọn tí ń bú mi mo mọ̀ pé tó bá padà yá tójú wọn bá là tó bá tó àsìkò ádámọ̀ wà láyé mi sí láyé wọ́n sì mọ yìn mí torí pé ẹ̀tọ́ wà ní bíbẹ̀ kọ́ wọ́n pa ìran wa rẹ wọ́n pa ìran Yorùbá rẹ tí ọ̀rọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n máa pa ìran Yorùbá rẹ wọn tí mi fi ń sáré kéékèèké tí mo fi ń jà nìyẹn pé gbogbo ọjọ́ fọwọ́sowọ́pọ̀ kò sókò tó pè mí náà kò sí ohun tí àwọn mí gun mi àwọn mí lólóṣèlú ní àwọn mí lólóṣèlú ń ṣiṣẹ́ fún tó but èrò ọkàn mi sí ọ̀rọ̀ Yorùbá kọ́nà fi dá mi lẹ́jọ́ èmi kì í ṣe pé èmi ń wá orúkọ kan tàbí mò ń wá Ọlọ́run gbà fún mi ẹ̀yin náà wo ni ọgbà mi ogun kan eléyìí tẹ̀rí ń bí nìyẹn kì í ṣe ilé ọkàn ilé má wà fani mo nílé lóṣìṣì ọ̀gbùgbù ẹ̀ náà máa fi sílé ayé lọ nìyí mo fi sọ pé ẹ mọ́ takù mi ẹja jọ fọwọ́sowọ́pọ̀ ni kì í ṣe pé mi fẹ́ gbogbo kì í ṣe pé mo fẹ́ já ránkì yín ẹ̀yin ṣáájú gẹ́gẹ́ mi tẹ̀lé yín àní ká mọ̀ jẹ́ kí ìrànwọ́ parun ká mọ̀ jẹ́ kí Fúlàní gba ẹgbẹ́ sẹ́ ń pa àwọn ọba wa láàrin ọ̀sẹ̀ méjì ẹ̀wọ̀ ọba tán pa ní sáìdì Èkìtì àti Kwara ohun tí mò ń jà fún nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ìgbógun tì mí gbà tí mi lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ọ̀dọ́ àtàwọn diaspora àwọn mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ará diaspora yẹn wọ́n dúró tì mí gan àwọn Ọlọ́run lò fún mi lóríṣiríṣi ogun tí mo face wọ́n bá gbolé jẹ